iṣẹ́ ẹ̀ bá lọ dáhùn máa surprise mi. kékeré àti gbé babaláwo. Ṣẹ̀rífù kọ́ yìí. Èmi náà ni. Ṣẹ̀rífù olùdókòwò lè kéwù òun àti wàhábì. ẹ má bàbá níkì. ó yàn lójú. bísínẹ́sì ni bẹ́ẹ̀ kàn bá tí ń bọ̀ ẹ̀ kàn máa ṣe pé jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́nsà. tọ́ yẹ́sà já kọ́kọ́ sọ̀rọ̀ ní gbogbo kọ́mítì kọ́mí Ṣẹ̀rífù wọ́n bẹ̀rù Ọlọ́run bọ́ọ̀ bá tiẹ̀ fi sójà gbé mi lọ sí gbẹngbẹ lórí ẹ̀kọ́ tí a fi gbé mi. irọ́ bẹ́ẹ̀ ti wà yí ọ̀gá sójà tó lówó lọ́wọ́ ni wọ́n kàn sọ pé tàbá bá ti bá wọn ṣiṣẹ́ kankan wọ́n sì fún wa lówó tó bá ti ṣiṣẹ́. kí ni wọ́n fẹ́ ṣe gangan. ìjà kankan lọ bá wọn sọ̀rọ̀ náà. Ọlọ́run kò yọ wá. ẹ̀sà mo lè fẹ́ rí wa. Ṣẹ́rí ní tí mo fẹ́ ṣe kì í ṣe nǹkan tó lọ fà. àbí ká máa lọlé ni ká lọ sọ̀rọ̀ nílé ká jókòó ká. ṣé nǹkan tó lọ fà yẹn mi bí mo ṣe wà yìí ní ọ́fíìsì wa wọ́n fẹ́ transfer mi lọ sí ibi tí àwọn Boko Haram wà. mi ò dẹ̀ fẹ́ lọ simply because mo ní family ìyàwó wà ọmọ wà ó yẹ sọ fún mi ṣé kí n wá lọ kí n má dé mọ́ ni. mo wá níbi nǹkan tó jẹ́ pé má fi táwọn ọ̀gá mi bá ti ní ó yá èmi kàn máa ní ọ̀gá mi lọ simple as that ní tí mo ní ìdí nìyẹn. ọ̀rọ̀ wọn tí n bá gbọ́ yé ìjẹ́ sọ fún àwọn ọ̀gá yín pé bí àfọ̀ṣẹ́ bí mọ́jẹun. má yẹ ohun. Ṣẹ̀rífù ṣé n tẹ́ ọmú wáyé òní lẹ́yìn. kankan ní lẹ́yìn kankan pé tí mo yà wọ́n kí ní tẹ́tẹ́ ẹ má fi ń tọ́lá tẹ́sọ̀ pé ó jà Ṣẹ̀rífù lọ́lọ́ bá mi ràn kí wọ́n ti jẹ́ pé ń lọ ẹ̀ẹ̀kan fúnfún wọn yóò ti jẹ́. àfọ̀ṣẹ́ bá mi ràn kan wà yàtọ̀ sí àfọ̀ṣẹ́ sójà ni mọ́mọ́ ìgbójú ọmọ sọ yìí ṣé yẹn lè sanwó. bá ti wà owó sanwó ẹ̀kẹ́ ṣáà sọ pé 500,000. 500,000 Ṣẹ̀rífù tí ṣe làádá ọ tí ń gbìdì àwọn èèyàn ẹdùn ẹfẹ o. opportunity lẹ́ẹ̀kan ni ẹ jẹ́ ká gbà sódì ẹ̀rù. bàbá n tẹ́ gbé wá ò lé n tí ó sì rọrùn fún wa láti ṣe ni àmọ́ ọ̀rọ̀ owó yìí náà ni ṣé ẹ lè ṣe 500,000. 500,000 ṣé bí nǹkan tí mo bá wá á jẹ́ ṣíṣe. ṣé ẹ pè wọ́n ṣe é sọ fún yín pé kẹ́ ẹ mọ lọlé pé kẹ́ ẹ mọ tẹ̀ wá bí ṣe mọ́ rárá kẹ́ ẹ mọ gbowó oṣù. máa sọ màá tún bá yín fi. Ṣẹ̀rífù láwọn ṣe 500,000. wọ́n sọ náà ni. yìí ṣe náà ni sójà tó fẹ́ ṣe 500,000 sí yẹn. ọ̀rẹ́ àwọn ọmọdé ajé ẹ̀rù ń bẹ̀ mí o. bàbá wo bó ti wà ẹ tún jẹ́ ká tó pè sí 2 million wọ́n tó san. ọmọ dárẹ́ Ṣẹ̀rífù 2 million. 2 million kò pọ̀ ẹ̀mọ ìtọ́ tó ń ta mọ́ tó sì. mo sì ti wújọ tẹ́lẹ̀ rẹ mo ní 1.7 lẹ̀ tẹ́lẹ̀. bàbá tẹ̀rí ǹbẹ̀ tẹ́mi rò tó bá ṣe pé ọ̀rọ̀ ibi tí a ti ríra wa báyìí yóò tún rọrùn àmọ́ tẹ́ ẹ pè wọ́n yìí àyẹ̀ṣẹ̀ ti ránṣẹ́ nínú afẹ́fẹ́ ni ṣé ẹ lè san 2 million rẹ̀ torí kò rọrùn gbogbo níta lò mọ́ra wọn ni ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni ó gbà wá gbé rẹ̀ pé àwọn tí ń gun pílẹ́ẹ̀nì owó wọn yàtọ̀ sáwọn tí ń gun mọ́tò ẹ̀tọ́ tí a sì fi rán nù. 2 million. bẹ́ẹ̀ ni rọ́ọ̀nù. mo tún ní mo soríire. yẹ jẹ́jẹ́ kí fún yín tètè ni. ṣe jù wọ́n lọ fẹ́ ṣiṣẹ́ ni kí tó dùn rẹ fẹ́ báyìí kọ́ fún wọn ní ṣe sówó rẹ lè gba 2 million ni kí ni tí ọ rí báyìí ọgbà 50,000 rí ni ẹ má bínú jàre ẹ ṣe sí báǹkì àkọ́kọ́ First Bank ọlọ́run bá jáde tí sábìsì ò bá dìde rẹ̀ ṣe 21 53 24 86 04 86 04 ẹ pẹ̀ mọ́ ṣe mistake rẹ̀ o Ṣẹ̀rífù àti àti tí wọ́n ti ní ìṣòro wa wọlé a ti ṣe ọ̀rọ̀ àgbòwò mo gbúrò kankan ni torí kó mọ̀ ṣe pé àwọn amúdáyàn dúró sílé náà ni kó máa di pé ń tá a lọ. kí a ti ṣe ni. ṣanṣà ó ti wọlé lóòótọ́ irinṣẹ́ rí ní tí èmi wá rò báyìí ni pé ó láti ti Ṣẹ̀rífù
bó láti ṣe báyìí. Kí ni tẹ mọ́ fi bá mi sọ̀rọ̀ pé ó yá lẹ́bàá nìyàn kan náà òun ló tún kù tẹ́tẹ́ fún wọn bá. Bàbá yìí wọ́dà tẹ́wọ̀ rẹ̀. Òbútu méjì nù máa wí tẹ̀lé mi. Òtó. Tá a bá fọ́ gbọ́lọ̀gbọ́. Tá a bá fọ́ gbọ́lọ̀gbọ́. Tá a bá fọ́ gbàlọ́gbàgbà. Tá a bá fọ́ gbàlọ́gbàgbà. Tí mo bá ti lè pè yín níbi iṣẹ́ wa báyìí kí ṣe mo kọ̀ ọ̀gá yín nù. Ẹ mọ̀ Johnson ẹ sọ fún mi pé ẹ dákọ̀ Johnson sí báwọn. Tí mo bá fi lè pe ìwọ ọ̀gá mi Johnson. Tí n bá ti sọ fún ọ ní kó gbọ́ o. Gbogbo tí mo bá ti sọ fún ẹ ní gbogbo. Fẹ́ ṣàfẹ́fẹ́. Ṣé ọ ti fẹ́? Pé wò. Ṣé a lè máa lọ́ntì wa? Pé wọ́n. Ọdún níjẹ́ ẹ máa wo bẹ̀rẹ̀ yìí ẹ pé Ọlọ́run bá tiẹ̀ wá mú kó mọ́ gbé ẹ̀yin sórí irenu tí kò sí láburú. Ẹ̀rífò. Ọ̀gá mi ìfífẹ́ fẹ́ ní fún ẹni tí mi lọ sẹ́ẹ̀. Sọ fún pé o lọ. Ọ̀gá mi lọ. Ẹ yóò kọ ní kó lè tiẹ̀ sá ọ̀gá mi lọ. Ẹ sọ pé ìyá bastard. Sá. Sákìrẹ́tà. Sọ fún wa pé wọ́n dàrú ṣé nẹ́tíwọ̀kì tó dá ni. Ẹ sà nù kò rí báyìí sá mi lọ ní. Ẹ sà. Ẹ sọ pé ìyá bastard. Bastard ṣe bastard là ń lọ ni à ń sọ̀rọ̀ Boko Haram ń sọ̀rọ̀ bastard. Ṣe o ti kọ́ tiẹ̀. Ṣé fún ọ? Ọ̀gá mi bínú ní sẹ́. Ọ̀gá mi kọ́ tẹ̀. O kọ́ ti. Owó ti sákìrì báyìí. Ó fún mi sákìlẹ̀tà mi ò wọ ọ́fíìsì látàná kí wọ́n gba sákìlẹ̀tà. Ṣé àtàná lẹ́yìn ẹ̀jẹ̀ kò lọ́fíìsì ní? Ẹ kẹ́ ẹ̀ sọ yóò mọ lu. Ẹ̀ẹ́dùnà ṣọ́ṣọ́ṣọ́ gàyín lẹ́lẹ́ pé ń sìn. Bó lẹ́yìn náà ti mọ̀ ṣe báwọn. Ẹ̀ á pọ̀ gàyín ẹ̀ tí ẹ̀ ṣe báyìí ẹ̀ nárí ẹ̀ ṣe yàgò tí mo bí wọn nú náà nù. Bọ̀dá yìí mo dáná. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n. Ọ̀gá mi mo bá ṣe sọ ni. Ẹ bá èmi kọ́ ni tí. Ọ̀gá mi ti ní tó bá lọ́wọ́ ẹ̀gbọ́n gba sákìlẹ̀tà. Ẹ̀yin má wulẹ̀ lọ gba ẹ mọ gba bí lọ lé. Bàbá ẹ̀ nígbà ni o. Ẹ̀ nígbà ni o yẹn fún yín ẹ̀ nígbà ni o. Ṣé rí ọ̀rọ̀ owó yìí dé ti pè sí. Pay your tax.